ṣẹlẹ̀ ní wàhálà gbogbo nǹkan ní kí n jalè o ẹ kó wájú mọ́tò kí ẹni wá sí lakọ́dẹ̀dì ṣe mi ò kí n jalè o mi ò kí n jalè o gbogbo nǹkan ọmọ ní mi ò lólè o ìdẹ lọ́lẹ̀ so God go bless my house. Kí lè sọ sàn? Bọ́dẹ̀ sí ń gbọ́kọ lọ́kọ. Tó bá fẹ́ mi àlàálì mi, ìbàjẹ́ number 10 àlàálì mi, ọlọ́ọ̀sẹ̀. Long time. Mo lè máa sọ gbogbo àwọn nǹkan tí mo go through. Wọ́n lẹ́ni tó gbé kó lájẹ́ ò jẹ̀bi. Ọmọ yìí ni ẹni tó bá gbé kalẹ̀. But that is not the point. When Dayo gave birth, tẹ́ bá rántí abẹ́ Bimbo, mo ní Bimbo, kí lorúkọ sweet girl wa tó ṣẹ̀ marry, tó fẹ́ àfà kan tó wà tọpọ̀ ẹjọ́ ní issue. Ẹ rán mi létí ẹ̀ náà, Akin kí lorúkọ sweet girl yìí, àfà bí Muslim báyìí lọ́pọ̀ ẹ̀ tó wà tọpọ̀ ẹ̀ ní issue recently. Ṣé rántí ẹ̀? Gbé aṣọ yẹn fún mi. Gbé aṣọ multicolor yellow blue yẹn fún mi. Ṣé rántí ẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ fún mi lórúkọ, ẹ jẹ́ máa rí comment ní àdó. Ẹ jẹ́ máa rí comment ní tẹ́ bá ń communicate. Kí lorúkọ ẹ help mi na Wasila Coded. Do you know Wasila Coded is a sweet girl? Bí Wasila Coded ṣe bímọ. Èèyàn dáadáa ni Wasila Coded now. Ó fẹ́ràn mi, ó máa ń celebrate mi, èmi náà dẹ̀ ń celebrate. Ó máa fi nǹkan kan hàn yín lénìí. Bí mo ṣe gbọ́ pé Dayo bímọ. Mo ti mọ̀ pé Ìyábọ̀ Òjó máa fẹ́ lo against me. Tá bá ń jà bí kákúkọ́. Ó ti ṣèkà fún mi, kò mí pé kí n ṣèkà fún ẹ. Then we learn to forgive each other and move on. Mo wá wọnú DM, mo kí Dayo. I was like, oh, mo lè fi hàn yín, mo ṣáàkì. Kò sọ̀rọ̀ tí Dayo rò sọ sí mi tán ní DM. Ó wá send the audio. Mi ò listen sí audio yẹn dọ̀là. Torí tí n bá listen sí audio yẹn, mo understand pé wọ́n fẹ́ fi mi tọrọ donation. Mi ò fẹ́ kí 2019 kó repeat rẹ̀. So mo avoid trouble. Mi ò listen sí audio Dayo yẹn. Torí mo mọ̀ wípé iṣẹ́ tí Ìyábọ̀ Òjó fi ń ṣiṣẹ́ jẹun láyé ẹ̀ òun náà ni pé kó fọmọra pítì. Ìyábọ̀ Òjó máa ń fi ọ̀rọ̀ ọmọ ó ti fi gbé ọ̀pọ̀lọpọ̀ orí aláìṣẹ̀ ṣubú. So Dayo Amusa said a lot. Mo kà sára, mi ò sọ nǹkan kan. Tí n bá báyàn sọ, Bísí ló yẹ kí n bá sọ. Mi sọ fún ẹ̀dá Ọlọ́run kankan. Mo kàn fi hàn ọkọ mi pé ẹwù nǹkan tó ṣẹlẹ̀, ẹwù nǹkan tó ṣẹlẹ̀. Ọkọ mi dẹ̀ ní gbójú. Ìwọ náà tí mo gba àwọn scoop yẹn gbójú. I didn't tell anybody, so I move on. Then throwing of shades. Ẹ rántí ìgbà tí àǹtí láti ní oyún òkan, a lot of shades. I don't care. But I am happy I did not tell anybody what she did. Ní 2019 ẹ má gbàgbé pé kò kíyàn kú ewu ọmọ nìkan tó sá sí lábẹ́. So wọ́n rí pé mo ti wọ DM lọ, mo ti lọ kíkú ewu ọmọ. Wọ́n mọ̀ pé táwọn bá fẹ́ drag mi, màá sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀, mo ti kíkú ewu ọmọ. Màá fi evidence hàn. Since then she has been throwing shit. Tó bá warrant in future ká fi message yẹn hàn àwọn ọmọ aráyé, but kò tí tó yẹn for now. Kò tí tó yẹn for now.
because mi ìfẹ́ kẹ́yìn èèyàn rò pé bóyá nítorí kọ́mẹ̀ntì Dayọ̀ Amusa ni kò kí n ṣe nítorí kọ́mẹ̀ntì. I'm just here to expose how Iyabo Ojo, how she operates to destroy a lot of people. Ẹni tó bá lójú inú ara wọn náà destroy wọn destroy mi. Àwọn èèyàn kan sọ pé torí wọn ò pè mí sí party. Ṣé olóríire máa ń lọ sí party olòṣì? Ṣé olóríire máa ń lọ sí party olòṣì? Ṣẹ́ni tó níṣẹ́ lọ́wọ́ máa ń lọ sí party ọ̀lẹ? Iyabo Ojo, you are just a failed idiot. Ṣẹ́rí ẹ lọ wo gbogbo àwọn tó ṣe kéèsì Ìjẹ̀ṣà. Tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tó wà nínú fídíò yìí tí gbogbo wa mọ̀ sí Wasila Coded, ẹ ti gbọ́ nǹkan tí ó sọ. Ẹ sì ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin náà sọ nípa rẹ̀ pẹ̀lú. Ǹjẹ́ rò wípé ọ̀rọ̀ tí Wasila Coded sọ ó ń bá Lizzy Anjorin sọ̀rọ̀ tàbí ó kàn ń sọ tirẹ̀ ni? Kí ni tẹ̀yin èèyàn lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ? Ẹ lọ wo gbogbo àwọn tó ṣe kéèsì tí wọ́n jọ máa ń ṣèkà. Ẹ rí pé ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe padà lẹ́yìn wọn.